Aláròyé máa wí o. èyí lohun tí màá ṣe fún Peter Obi tó bá lò kọjá sáà kan nípò ààrẹ. Aisha Yesufu ló sọ̀rọ̀. Gbajúmọ̀ obìnrin Haúsá ajìjàǹgbara kan tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn alátìlẹyìn Peter Obi tí í ṣe olùdíje sípò ààrẹ ẹlẹ́gbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, abilékọ Aisha Yesufu ti ṣèlérí pé gbogbo ara lòun yóò fi bá Peter Obi jà tó bá gbèrò láti lò ju sáà kan lọ nípò ààrẹ tó ń díje dupò rẹ̀ lásìkò yìí. Nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ní obìnrin yìí ti ní Obi gbọ́dọ̀ pa àdéhùn tó ṣe mọ́, gẹ́gẹ́ bó ṣe ti ní òun kò ní ṣe ju sáà kan lọ nípò ààrẹ tí wọ́n bá lè gbé òun wọlé. Yesufu ní kì í ṣe òní yìí ni Obi ti ń sọ̀rọ̀ yìí, àti pé ṣáájú kó tó dupò ààrẹ lọ́dún 2023 ló ti ń tẹnumọ́ pé òun yóò ṣe sáà kan, òun yóò sì fipò sílẹ̀ fún ẹ̀yà míì tàbí ẹni tó bá ṣe igbákejì òun. Ó ní nísìnyí tó sì ti wá wọnú ẹgbẹ́ ADC, ó ti yẹ kó yé òun náà pé ọ̀rọ̀ yìí kò yí padà, sáà kan péré lòun máa ṣe. Tí ọ̀gbẹ́ni Peter Obi bá dépò tó wá fẹ́ ṣe ju sáà kan lọ, èmi Aisha Yesufu ń sọ níbí yìí pé màá lòdì sí i pẹ̀lú gbogbo ohun tí mo ní àti gbogbo ẹ̀mí mi, nítorí ó ti ṣèlérí fún mi. Tó bá sì ti sọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ bẹ́ẹ̀, àfi kó dúró lórí ọ̀rọ̀ rẹ̀. Obìnrin tó ní kò tún sí olóṣèlú míì tóun lè ṣàtìlẹ́yìn fún yàtọ̀ sí Peter Obi yìí sọ pé òun àti Obi ti jókòó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, kì í sì ṣe ìtòsí ọjọ́ yìí ló ti ń pariwo pé òun kò wá sílé ìjọba láti jókòó pa síbẹ̀, sáà kan péré ti tó òun. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí òun àti gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí yìí ṣe sọ̀rọ̀ tóun fi mọ̀ pé òótọ́ ló ń sọ, ó ní fúnra òun lòun ju ìbéèrè náà lù lẹ́yìn ìbò 2023. Lẹ́yìn tí ìbò ọdún 2023 parí tí Peter Obi tún ọ̀rọ̀ yìí sọ, mo jókòó pẹ̀lú ẹ̀, mo sì bí i pé mò ń fẹ́ kí ó fún mi ní ìdánilójú lórí ọ̀rọ̀ yìí ni pé ṣé lóòótọ́ ló máa ṣe sáà kan péré tó bá wọlé. Ó dá mi lóhùn, ó ní Aisha, mo sọ fún ẹ, kódà ní 2023 títí di ìsinyìí ni mo sì dúró lórí ọ̀rọ̀ náà. Aisha ní nítorí òun ti ní òun máa jáde síta láti tún sọ fáwọn èèyàn, orúkọ òun sì ni òun fi ń ṣe àdéhùn yìí fún wọn. Bẹ́ẹ̀ lòun kò fọ̀rọ̀ orúkọ òun ṣeré, ó lóun ò fi iyì àti ìwà ọmọlúàbí òun ṣeré, gbogbo nǹkan tí òun bá sì sọ kí wọ́n gbà pé bẹ́ẹ̀ ni. Ó ní tí Obi bá wá lọ gbé ìgbésẹ̀ kan láti yẹ̀bá àdéhùn tó ṣe yìí, àwọn máa yíjú padà sí i. Aisha ní ó ní òun fi mí lọ́kàn balẹ̀, kò lè wá padà wá kó máa wá sọ pé òun fẹ́ ṣe ju sáà kan lọ, a máa bá a jà níbẹ̀ ni. Ṣùgbọ́n Aisha ti ní ó dá òun lójú pé Obi máa pa àdéhùn rẹ̀ mọ́, nítorí kì í sọ̀rọ̀ kó tún lóun kò sọ bẹ́ẹ̀ mọ́. Ó ní ọmọlúàbí èèyàn ní Peter Obi. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.